ó ti wọ̀lú Èkó fúngbà àkọ́kọ́ lẹ́yìn ìgbà tó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ọdún àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣe lẹ́kọ̀ọ́ ìyẹn lọ́dún Iléyá nígbà tó ń wọ̀lú Èkó rìbájì gan ọwọ́ ìlú Èkó bí ológun ẹrú ọwọ́ ìlú Èkó bí ẹlẹ́gbèje ìwọ̀fà ó lé lógún lẹ́gbèje àwọn mọ́tò tó tẹ̀lé gbogbo ilẹ̀ wa mì tìtì pé kábíyèsí máa wọlé ọmọ olódò dẹ tìlù tìfọ́n làwọn ará Èkó fi ń kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nígbà tó ń sọ̀kalẹ̀ sẹ́kọ̀ọ́ gbogbo ìlú Èkó ló mì jìgìjìgì. Ipò ọlá dára o ipò ọlá àwọn míì á máa pè ní ipò ọba dára o ipò ọba ipò ọlá wù mí lọ́pọ̀lọpọ̀ mo sì máa dé ibẹ̀ gbogbo wa ká jọba ṣùgbọ́n gbogbo wa la lè dépò ọlá. Kábíyèsí Olódùmarè. Òṣèlú a máa yí màgánà tí nǹkan ó sì yí bírí láàrin ká dijú káyà. Ọlọ́run yí ìgbésí ayé padà fún àwọn ará Èkó. Wọ́n sì bẹ̀rẹ̀ sí rí i pé àwọn ti láàrẹ tàwọn tuntun. Ìyẹn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tọ́jọ́ ọmọ Yorùbá ọmọ abínibí tiwa. Bọ́lá Ahmed Tinubu tẹ̀rítọ̀yàyà ní fi ń kí gbogbo àwọn ọmọ ìlú Èkó. Gbogbo àwọn lọ́balọ́ba níjòyè níjòyè ni wọ́n lu bọ́dúlọ̀n pa. Gbogbo àwọn olórí ẹlẹ́mù olóṣèlú ayé gbogbo wọn lu bọ́dúlọ̀n pa. Béèyàn ó fi hòtẹ́ẹ̀lì ṣoògùn lẹ́kọ̀ọ́ tipátipá ló fi lè rí yàrá kan sùn mọ́. Gbogbo àwọn olóṣèlú tí wọ́n fẹ́ rí Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti ń lọ sùn lẹ́sẹ̀kọ̀ọ́. Kábíyèsí ipò ọlá dára o ipò ọlá wù mí lọ́pọ̀lọpọ̀ mo sì máa débẹ̀. Òun lọ dáúlà àti ẹ̀ lọ́nu nígbà tí ó ń sọ̀rọ̀. Ọ̀kan nínú àwọn akọ̀wé Buhari ó ní kí ló dé tẹ̀ ń fi Tinubu wé Buhari ẹni tí Buhari ṣe tì lọ́dún mẹ́jọ ẹni Tinubu débẹ̀ ọyọ́fò wípé láàrin oṣù kan ni Tinubu achieve ẹ̀. Ó ní ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ o. Ó ní gbogbo ń tẹ́ ní Tinubu achieve yìí ọlá Ọlọ́run ọlá Buhari ni. Ó ní Buhari náà máa pé kó yọ sọ́sídì bàbá forí sọlẹ̀ ká forí sọlẹ̀. Ó ní ṣùgbọ́n orí ọmọ kékeré gbà kó. Ntí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ láàmọ́ ó kí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú ọmọdé yọ ọmọ rẹ́rìn náà ni. Bí a bá fún ọmọ kékeré ní kó láwùjẹ ọmọ ọjọ́ mẹ́jọ yọ ọmọ rẹ́rìn náà ni. Ó ní tí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ àwọn ọmọ. Ó ní ẹsẹ̀ pẹ̀lẹ́ o. Ó ní sẹ́ rí bí Buhari ká wípé ọba yọ ẹ̀lẹ́ owó epo kúò ìrànwọ́ owó epo ká ló ti yọ kúò ní tó sì ti ṣe dọ́là ní parallel market. Irú èyí tí Tinubu ṣe tí gbogbo èèyàn ń gbóṣùbà fún yìí. Ó ní Tinubu ò ní wọlé o. Ó ní wàláì Tinubu ò ní wọlé. Onírè ń bẹ nínú bí. Onírè ń bẹ nínú bí ibi ń bẹ nínú rẹ̀. Ó ní ká ní Buhari ti ṣe bẹ́ẹ̀ ó ti yọ ẹ̀kúnwó orí epo kúò. Tọ́ba ti yọ̀ràn lọ́wọ́ orí epo wípé ó ṣeé ṣe kí Bọ́lá Ahmed Tinubu ọmọ wọlé o. Ẹ gbọ́ ṣe bẹ́ẹ̀ ni. Èyí tí wàá ń sọ fún wa wípé ara ti ń ni wá yìí
à ń mú un mọ́ra o a gbọ́dọ̀ rí rìsọ́ọ̀tì ẹ̀ láàrin ọdún méjì tá a bá rí rìsọ́ọ̀tì ẹ̀ láàrin ọdún kan sọ́dún méjì aráàlú ò bínú o aráàlú ò bínú o ṣùgbọ́n mo mọ̀ wípé dúdú lọ́sàn-án oṣù tọ́ ọmọ rẹ kó lè bá a fún ọ nísinmi ní ọ̀rọ̀ àgbà fún tèní à á lọ rọ́ọ̀lù ìpele ọ̀rọ̀ àgbà tọ́ ọmọ rẹ kó lè bá a fún ọ nísinmi. àhá ẹ̀bùn pọ̀ léni o ẹ̀bùn a máa há ẹ̀bùn níbi tí ẹ̀bùn pín sí. tọ́ ọmọ rẹ kó lè bá a fún ọ nísinmi. wọ́n tún gbọ́rọ̀ àgbàdé o. ẹ jẹ́ tí ẹ gbọ́ ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ ọpẹ́ títí àṣẹ lọ́jọ́ alẹ́. ẹ̀yin tẹ́ ẹ wà ní diaspora etí yín mélòó ẹ̀yin tẹ́ ẹ wà lókè òkun etí yín mélòó. ẹ má báyé ọmọ yín jẹ́ lórí pé freedom wà nílùú èbó o. tẹ́ ẹ bá ba tiẹ̀ jẹ́ tán kò ní wúlò fẹ́yìn náà mọ́ o. ẹ̀yin tẹ́ ẹ wà ní nàìjíríà. ó jẹ́ ìdílé fúlọ̀. inú bọ́ọ̀sì wa máa wà wíwá yẹn. Jagaban is passing. Jagaban be that. Oníjọ ní bọ́ọ̀sì ló máa wà. Inú bọ́ọ̀sì ló máa wà. Inú kí ni ẹ ló wà, inú mọ́tò ẹ ló wà, inú mọ́tò ẹ ló wà. Mọ́tò ẹ ló wà, mọ́tò ẹ ló wà. Mọ́tò ẹ ló wà. Mọ́tò ẹ ló wà. Jagabanu! Go there! Jagabanu! Go there! Go there, go there, go there, go there. Go, 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 go. Go, 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 go. Go, go. Go, 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 go. 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 Go, 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 go. Oh shit, confirm. Chop up, 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 Chop up. Chopper, chopper. Wọ́n ti gbọ̀n kí ló dé? Ọ̀gá mi.